Ọ̀ ń bọ̀ ń bọ̀, àwọn ládẹ́ẹ̀dẹ́ o. Ikú tí sì ń pojú gba ẹni, òwe ní ṣe kíni, òwe ní pa fún ni. Ẹ̀yin ìjọba wa, pàápàá jùlọ ìjọba àpapọ̀ tó fi wá dorí ìjọba ìpínlẹ̀ Kwara, ẹ dákun n tí ń ṣẹlẹ̀ lókè ọdẹ yìí kò bójúmu o. Irú àdánwò tó bá kànyàn débi pé èèyàn sá kúrò nílùú bàbá tó bíyàn, ibi tí wọ́n ti forí èèyàn sọlẹ̀, níbi tí wọ́n bíyàn sí, ó le o. Ẹ wá wo báwọn èèyàn ṣe ń sá kúrò ní òkè ọdẹ, níbi tí wọ́n forí ẹlòmíì sọlẹ̀ sí, ẹ wo bí wọ́n ṣe ń sá kúrò. Àwọn méjì alátẹ̀kọ̀ pọ̀ fún ẹ̀pà wa, àwọn ẹ̀pà wa lókè ọdẹ lánàá, àwọn tẹ́ kú ọdẹ tó kú 15 ló kú, ọdẹ 15 tó jẹ́ alágbára, ìbọn tẹ́ kó wá kìí ṣe irúgbọ̀n ìbọn gbà àpò tiwa irú ẹ̀kọ́. Gọ́ọ̀mẹ̀ntì ó yẹ kékeré ràn wá lọ́wọ́, ìyà jẹ wá lókè ọdẹ, gbogbo olùsùtú yẹn yẹn pápátá, gbogbo àwọn èèyàn bẹ títí bẹ tí ti wò rọ́kọ̀, ọdẹ 15 ló kú lánàá. Kí tó di pé yóò ṣẹlẹ̀ ní àná, níjẹta, ẹni tó fi jẹ olórí méjì àlà, kí lórúkọ Fítọ̀ lórúkọ ẹ̀, ó ti bẹ gbogbo gbọ́n, ó ti gba ìbọn tó ti kọ̀nẹ́ẹ̀tì ẹ̀jọ́, ó gbà tó wọ́n wá, ó gba ọ̀gbọ́n náà dẹ, wọ́n wá sí Àjàṣẹ́, ìṣẹ̀lẹ̀ ẹ̀ ti ṣẹlẹ̀ tán kí tó di pé. Ẹ dákun, sọ́wọ́ ìjọba ò débi tí aburú ti ń ṣẹlẹ̀ ni. A sì ń gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ pé wọ́n ń gbéyàn lọ́tùn, wọ́n ń pààyàn lósì yìí. Ó ti kìí ṣe ìmọ̀ràn oṣù kan, oṣù méjì báyìí nìsín ní agbègbè ìpínlẹ̀ Kwara tá à ń sọ yìí. Ẹ sì mọ̀ pé tí kinní yìí bá wọ ìpínlẹ̀ Kwara tó bá gbabẹ̀ wọlé, tó fẹsẹ̀ múlẹ̀ ńbẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀, yóò sún mọ́ Ọ̀ṣun, yóò sún mọ́ Ọ̀yọ́. Ẹ̀yin ìjọba wa, ẹ dákun, ẹ bá ní fọwọ́sowọ́pọ̀, ẹ bá ní wá nǹkan ṣe sọ́rọ̀ yìí. Gbogbo àyè tí a sá ń sọ yìí náà táwọn aburú ti ń ṣẹlẹ̀, gbogbo àyè ilẹ̀ máa ti lọ ṣèpolongo ìbò nígbà tí àsìkò ìdìbò bá ń bọ̀, gbogbo ẹ̀ tí máa ń lọ ṣèpolongo ìdìbò. Ẹ bá yàn sọ̀rọ̀, wọ́n ó dìbò fún yín, wọ́n ó ṣe gbogbo ẹ̀ náà làwọn àjọ elétò ìdìbò ó sì lọ, tí ọ̀fun òsì ní fùrù nẹgbá lásìkò tí ìbò bá ń bọ̀, tí nǹkan kan ò ní ṣẹlẹ̀. Nígbà tá a bá dìbò tán, tí wọ́n fìbò gbé yín, tí wọ́n dìbò fún yín tẹ́ ẹ wọlé tán, ẹ dákun ẹ̀yin ìjọba wa, ẹ dákun ẹ máa rántí àwọn èèyàn náà. Ẹ má jẹ́ ó jẹ́ pé àsìkò tí wọ́n bá fẹ́ dìbò nìkan lẹ́ẹ̀ máa lò wọ́n. Tí wọ́n bá ti dìbò tán o, kò sí tó kàn yín pẹ̀lú wọn. Tí ìbò bá tún ti ń bọ̀, ẹ tún gbọ́kọ̀, ẹ tún máa lọ bẹ̀. Ẹ dákun torí t'Ọlọ́run ẹ̀yin ìjọba wa. Ẹ dákun, ẹ bá ní wá nǹkan ṣe sí o. Ẹ bá ní wá nǹkan ṣe sí o. Títí à ń bè mí lẹ́rù ńbẹ̀ ni pé tó bá dé àárín gbùngbùn ilẹ̀ Yorùbá ń bí nísìn, àwọn ò lákàsí. Kódà bí èèyàn pààyàn lẹ́gbẹ̀ẹ́ wa, àìkà kún. Nígbà tí ó bá ti kọlu àjẹ́ àmọ́ wa, ní tá a fi máa gbára ta ni pé tó bá ti kọlu àjẹ́ àmọ́ wa. But tó bá jẹ́ pé ẹnìkan ló kọlù náà, kódà kí wọ́n jíyàn gbé lẹ́gbẹ̀ẹ́ wa, a kàn sọ pé ẹ pẹ̀lẹ́ o lásán, àní gbára ta nígbà tí ó bá ti kọlù wa. Ṣùgbọ́n ní tó bá jẹ́ pé ó ti ń kọlu oko, ó ń ta bálé, ó ń ta bóko, ẹ̀rù ó máa bà á. Kó tó wá di pé yóò ta bálé, yóò ta bóko, ẹ dákun, ẹ bá ní wá nǹkan ṣe sí o. Àwọn tó ta báyìí náà, tó bá módìdí àwọn ọdẹ, ẹ̀ṣọ́ aláàbò ìbílẹ̀, tí wọ́n bá pa 15 àbí 12 ní ẹni apá ń bẹ̀, tí wọ́n tó gbé àwọn kan lọ. Ẹ dákun ẹ̀yin ìjọba, ọ̀rọ̀ yìí ti ń bọ́wọ́ rí o. Ṣé nígbà tí wọ́n bá paráàlú tán, ẹ dákun ta lẹ́ẹ̀ máa ṣèjọba lé lórí, àbáwọn wo yóò tún máa dìbò? Ẹ dákun, àwa rọ̀ yín ni o, àwa rọ̀ yín ni o, àwa rọ̀ yín ni o. Àwa ò bú yín o, ẹ̀ ń gbìyànjú, ṣùgbọ́n ẹ dákun ẹ túbọ̀ bá ní fi kún ìgbìyànjú yín lórí ètò ààbò. Ó léwu o.